Eegun Lobanika sí Fila lórí Imam wàhálà dé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo rí fọ́nrán kan ní àárọ̀ yìí tí ó sì bà mí lọ́kàn jẹ́. Torí tí àwa mùsùlùmí bá ń sọ̀rọ̀, àìmọye àwọn èèyàn ni wọ́n máa sọ pé alákatakítí ni wọ́n, ẹlẹ́sìn alákatakítí ni wọ́n. À ń gbogbo gbàládẹ̀ ń sọ fún èèyàn pé Islam gan lẹ̀sìn tí ó rọrùn tó sì lálàáfíà jù. Tí ẹ bá wo fọ́nrán yìí, bàbá tí ó wà lórí ọ̀kadà yìí Imam ni wọ́n o. Bàbá yìí ń lọ jẹ́jẹ́ ara rẹ̀ lójú títì ìjọba. Ẹ wá wo eégún tó ń bọ̀ yìí, ó dẹ̀ ń ṣí fìlà kúrò lórí bàbá yìí. Náà tí bàbá yìí bá retaliate, gbogbo èèyàn ni ó máa wá sọ pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí yẹn ẹlẹ́sìn akatakítí ni wọ́n. Ẹ̀dùnà kí ni tí ó ń ṣẹlẹ̀ gangan? Bẹ́ẹ̀ náà ni mo wo fọ́nrán kan. Ẹ wo bí eégún ṣe na ọmọ ọlọ́mọ tó ń lọ jẹ́gẹ́ ara rẹ̀, ó sì ná já sí gọ́tà. Gbogbo ẹ̀yin aláṣìṣe tẹ́ ń pera yín lóníṣẹ̀ṣe ẹ̀ sì jáde síta kẹ́ ẹ sọ pé eégún yìí o, a gbọ́dọ̀ probe ẹ̀, a gbọ́dọ̀ mú. Àmọ́ tó bá jẹ́ mùsùlùmí, gbogbo ilẹ̀ ẹ̀ṣẹ̀nu wọ́yọ̀wọ́yọ̀, ẹlòmíì á ṣe yín bí eyín ikú. Kò tiẹ̀ tó ídíọ̀tì tó ń wà nínú igbó, kí ló pe rẹ̀ ta lọ lọ́hùn àbí kí ló ń jẹ́? Abẹ́ sí ní ṣẹnu wọ́yọ̀wọ́. Ẹ wo kí ni ọ̀rọ̀ tí bàbá wa Adébóyè tí wọ́n sọ lórí wípé eléjìgbò ló lè jìgbò, gbogbo ala lè jìgbò. Prophet Enoch Adébóyè tí wọ́n jẹ́ olórí ìjọ Redeem Káfàtà, àgbà òní tán lórílẹ̀, mo kí yín dáadáa. Ó ní fọ́nrán wọn kan tí mo wò tí màá fẹ́ kí gbogbo akó kájọ gbọ́. Wọ́n ṣe fọ́nrán yìí níbi tí wọ́n ti ń gba ọba wa kábíyèsí tìlú Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Ọ̀rúnmọ̀gẹ̀gẹ̀, ibi tí wọ́n ti ń gbà wọ́n lámọ̀ràn. Wọ́n wá fi ọ̀rọ̀ àgbà yìí wọ́n wá fi gbà wọ́n lámọ̀ràn. Eléjìgbò ló lè jìgbò, èmi nìkan ni mo lè jìgbò. Eléjìgbò ló lè jìgbò, èmi nìkan ni mo lè jìgbò. Ṣùgbọ́n ń gba àwọn oníṣẹ́ máa lùlù, wọ́n bẹ̀rẹ̀ sí lùlù pé eléjìgbò ló lè jìgbò, tèmi tìrẹ la lè jìgbò. Eléjìgbò ló lè jìgbò, gbogbo wa la lè jìgbò. Àwọn àjẹ́ wá wúra wọn lójú. Ìlú eléyìí yàtọ̀. Ta ló kọ́ ọmọ ìlọ́gbọ́n yìí? Gbogbo ìgbà tó bá ṣáàjò yìí lùkà máa kọrin mìíràn jù yẹn lọ. Eléjìgbò ló lè jìgbò, tèmi ìṣẹ̀lẹ̀ la lè jìgbò. Eléjìgbò ló lè jìgbò, gbogbo wa la lè jìgbò. Ọmọjọba ó pẹ́ lórí oyè kábíyèsí, àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. Ó lẹ ti gbọ́ odidi ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Prophet Enoch Adébóyè yẹn. Mi ò wá ṣe fọ́nrán láti fi tàbùkù wọn, bíi pé mo wá sọ fọ́nrán láti lù wọ́n lọ́gọ ẹnu pé àgbà òní tán lórílẹ̀. Ṣùgbọ́n kan tí mo kàn rí nínú fọ́nrán yìí ni pé bàbá wa ẹ dákun, tí ẹ bá ti ń ṣe tí a ti ń gbà àwọn èèyàn nímọ̀ràn, tí ẹ bá ti ń lo àwọn gbólóhùn tí ẹ ń lò yìí, ẹ dákun ẹ mọ bá wa rẹ́fẹ́ǹsì ibi tí ẹ ti mú mẹ́sẹ̀gì yìí wá, nítorí káwọ́ dá jáde gangan nù. Mẹ́sẹ̀gì ọ̀rọ̀ tí Prophet Adébóyè sọ yìí, ọ̀rọ̀ ọ̀nù Fá ni. Kí ló fi papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Fá? Kò síbi tó ní kálukú ò ti lè mú tàn. Ìwọ lè mú tàn tiẹ̀ látara bí Ifá, kò túmọ̀ sí wípé inú Ifá náà wọ́n ti gbọ́ tán tiwọn. Tó wá ní ẹ̀tọ́ bá máa sọ́jọ́ míì kan ní inú Ifá ni. Ókè, kí lẹ̀ ń pè ní Ifá gangan? If it's a knowledge, be like astrologist àbí nǹkan kan, does that mean pé ẹ̀sìn ni? Ẹ̀yin kọ́lẹ̀ Ifá tábá ní ká túlẹ̀ ká tún ṣà, ẹ kò gbé lórí ni, kì í ṣe ẹ̀sìn. Ifá is a knowledge, just like astrologist.
kéèyàn kọ́ mọ̀ pé òkè kí ló du kíní wí ọ̀wọ̀n rí ogbè ọ̀wọ̀n rí igbá ọ̀wọ̀n rí àwo èjì ogbè méjì ìrẹ́ntẹ̀ gbó gbogbo wọn nǹkan bẹ́ẹ̀ yẹn. now òun lẹ́nu láti sọ̀rọ̀ bu ẹnu àbùkù bá ẹ̀sìn ẹlẹ́sìn. bí kìrìsìtẹ́nì bá sọ̀rọ̀ ó fẹ́ gbé fèsì, bí mùsùlùmí bá ṣe nǹkan ìwọ náà ló máa sáré jáde. ẹ̀yin oníṣẹ̀ṣe ara yín rèé. o ò sì rí nǹkan kan sọ sí ta lọ́lọ́run àti gbogbo aṣojú Oòduà àbí kí ló pera rẹ̀ àti gbogbo àti ọlọ́fin ìtàn àbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera ẹni oníṣẹ̀ṣe tẹ́ ẹ ń ṣe yánmayànmá lórí social media yẹn. so ẹ rí gbogbo eléyìí láti sọ̀rọ̀ lé lórí. gbogbo àwọn nǹkan tí bàbá wo Olúyìwó tí wọ́n ń sọ pé àwọn ò fara mọ́ rèé nínú ìṣẹ̀ṣe. ayé ti lajú kọjá wípé ká máa ní ìṣẹ̀ṣe ká bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa lo ọwọ́ agbára lé àwọn èèyàn lórí. because all these things torí pé orí pé ó pọ̀ wọ́n náà wọn ò lè bá àfa yìí bàbá wa Imam yìí ò lè bá wọn hùwàkíwà tó wù yìí. àmọ́ torí pé ẹ rí pé ẹ pọ̀ ò wá ń ṣí kíní mọ́ wọn lórí. ọ̀dọ̀ ìyá kan sáré súnmọ́ wọn pé kọ́ má bínú náà kọ́ má bínú ó dá ṣé gbogbo àwa mùsùlùmí tá a rí eléyìí ṣé nu wa máa dùn sí. tẹ́ bá máa wá sọ àwọn ẹlẹ́sìn akatakítí ni wọ́n o ẹlẹ́sìn kí ló dé tí a fẹ́ bà humanity wa jẹ́ ganan. ṣe sí ti yẹ kí n ṣe tèmi torí pé orí fìlà mùsùlùmí lórí wọn ló bí ẹnu tó fi ń ṣí fìlà. tábà wá mú káwí tí ọlọ́pàá àbí nǹkan kan tẹ́niyẹn wá retaliate well mi lè blame torí pé Eegun Lobanika ni wọ́n pè. tẹ́ bá sì mọ gbogbo àná la mọ ẹni tí ń jẹ́ Lobanika a sì mọ ìwà tí ó wà lọ́wọ́ ẹ̀ so kò jẹ́ ká lè blame Eegun yìí. àmọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ó yẹ kẹ́ ẹ lè jáde. tẹ́ ẹ bá sọ̀rọ̀ lórí eléyìí alábòsí ni. because tí mùsùlùmí bá tó bá yẹ mùsùlùmí ló ṣe léyìí gbogbo ilẹ̀ gbogbo ilẹ̀ máa pariwo. ta lọ lọ́hùn aṣojú Oòduà ọlọ́fin kinní kan tàn àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ ń ṣe lórí social media yẹn ó yẹ kẹ́ ẹ lè jáde lórí ọ̀rọ̀ Eegun yìí. because ohun tẹ́gùn yìí ṣe ó burú jáì sí mùsùlùmí ó burú jáì. ní bàbá tó ń lọ tí bàbá yẹn bá wá retaliate ẹ lè ní ẹ fẹ́ pa ẹ lè ní irú ẹ̀ ṣẹlẹ̀ ní Abẹ́òkúta lọ́dún kan wọn ní 2013 àwọn eléégún náà ni tí ọlọ́kadà ń lọ jẹ́jẹ́ ẹ sì mú ìkànnù eléégún gangan ó sì mú ìbọn ó dẹ̀ yìn fún àfà yẹn lórí ọ̀kadà tó jẹ́ pé àfà yẹn kú tí wàhálà yẹn pọ̀ gan. ìgbà yẹn ní bàbá wa gọ́vnà Ìbíkúnlé Amósùn ṣì wà ní orí oyè. àwọn ni wọ́n mọ bí wọ́n ti paná ọ̀rọ̀ yẹn. nítorí kíni nítorí wípé à ń ṣọdún. ìjọ la fẹ́ ṣe gbogbo eléyìí dà. àmẹ́yìn oníṣẹ̀ṣe ò ní jáde sọ̀rọ̀ lórí ẹ̀ rárá. tó bá já sí pọ̀dọ̀ mùsùlùmí àbọ̀dọ̀ ẹlẹ́sìn míì ló ti wá ìyẹn lẹ́ẹ̀ máa ṣẹ́nu ṣọ̀ṣọ̀ sí. ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé ẹrú Saudi ni wá ẹ̀sìn àjèjì là ń sìn. ṣé ẹ̀sìn tẹ́ fẹ́ ní ká sìn rèé ká máa para wa ká máa ṣera wa bí ò ti hùn wá jẹ́jẹ́ lẹni ẹlẹ́ni ń lọ lórí ọ̀kadà ẹ sì bẹ̀rẹ̀ sí ní ẹ sì ń fi ẹgbà ẹ fi ṣí lórí ẹ wo orú ọmọ tó ń lọ tẹ́ ẹ mú ẹgbà tẹ́ ẹ ná tó fi já sí kọ́tà nítorí pé ẹ ń ṣe ọdún Egúngún náà lẹ ṣe fi ọdún Egúngún tẹ́ ẹ fi pààyàn dànù ní Abẹ́òkúta ní Ìjàyè nígbà náà ní 2013 bó tiẹ̀ jẹ́ pé wọ́n padà mú àwọn yẹn gbà yẹn. kí ni tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ẹ̀yin oníṣẹ̀ṣe òyìn jáde kẹ́ ẹ correct ara yín. ẹ̀sìn tẹ́ fẹ́ kọ́ ẹ ní kọ́wọn èèyàn máa bá yín sìn ẹ̀sìn tí ń já sí pé ẹ̀sìn ìpànìyàn ni ẹ̀sìn ká máa ṣe nǹkan ní kọ̀rọ̀ ni ṣé yẹn lẹ máa ní ká máa bá yín ṣe. tá àfa yìí náà bá tó bá já pé àfa yìí ó dìde ń bẹ nísìn kó ṣe nǹkan kan pẹ̀lú eégún yẹn gbogbo àwọn tó tẹ̀lé wọn á bẹ̀rẹ̀ sí ní lu àfa yìí débi pé wọ́n á pa á. ẹ máa wá sọ pé ẹ̀sìn Islam lẹ̀sìn jàgídíjàgan ta lọ lọ́hùn ìyẹn á ṣẹnu bí ẹnu kú sínú igbó kò ní í jáde sọ̀rọ̀ tó bá rí àwọn nǹkan báyìí. àmọ́ èyí tó bá jẹ́ sí pé ètò kó yọ ẹnu sí àwọn àfa wa lára àmọ̀ yẹn yọ ẹnu sí lára. gbogbo ẹ̀yin ọlọ́jẹ̀
gbogbo èèyàn lọ́jẹ̀ eégún yìí èyí tó dáa jù náà ni pé kó jáde kó bẹ àáfà yìí bóyá atọ́kùn ẹ̀ náà ló máa wá jáde kán bẹ bàbá wa yìí ìyẹn ló máa dá o torí ìtẹ́ ṣe yòókù díẹ̀ káàtó wọ́n ní à ń so ẹran mẹ́ran kíkan kọ ìkọpa náà bàbá ń lọ jẹ́jẹ́ ara wọn lójú títì ìjọba ni ẹ lè máa ṣọdún yín lọ bàbá ò ta sí yín gbogbo wa lánàá rí fídíò náà bàbá rárá dúró wọn ni kì í ṣe pé wọ́n ta sí yín bẹ́ẹ̀ náà ni wọ́n mú ìkan náà tí wọ́n sẹ́ndì fídíò kan náà sí mi tí àwọn eléégún na ẹnìyẹn tí gbogbo ẹ̀gẹ́ yọ mú ẹ̀ kí ló le tó báyìí ẹ jẹ́ ká jọ ká gbà láfíà láàyè láàrin ara wa ẹ má jẹ́ ká sọ ẹ̀sìn ká sọ di ìjà láàrin ara wa mùsùlùmí ni mí mo mọ̀ rí pé mùsùlùmí ni mí kìrìsìtẹ́nì ni ẹ gbà pé kìrìsìtẹ́nì ni ẹ oníṣẹ̀ṣe ni ẹ gbà pé oníṣẹ̀ṣe ni ẹ ìwọ ni ká wá ríra wa ká máa wora wa bíi ká kú because eégún yìí wọ́n ní ẹni mutí ohun tó bá ń ṣe ọlọ́tí lọ́tí máa ń pàápàá fìlà tẹ́gùn yẹn rí lórí bàbá yẹn ló bí inú kì í sí nǹkan kan bẹ̀ pé mùsùlùmí lélẹ́yìí òun fẹ́ takú ẹ̀ kóun pa bí irú ẹ̀ ṣe ṣẹlẹ̀ ní Jáyè nìyẹn ní 2013 bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o wọ́n dẹ̀ pa ènìyàn wọ́n pa gbédè ní àwọn ọlọ́pàá kó wọn lóòótọ́ gbogbo wa àmọ́ ẹjọ́ tó padà dá wọn lọ́dún náà ó dà tán bá ní ọ kó wọn ṣe kinní kan ṣé àpá ń jiná kó dàbí ara ni ṣẹ́ni tó kú ò ti kú ni ẹ̀sìn sọ pé ẹ̀sìn náà ní ká máa wá ṣe ẹ̀sìn náà ní ká máa wá ṣe ṣẹṣẹ náà ní ká máa wá ṣe ṣé bí wọ́n ti ń ṣe rèé òun ni bàbá wo Olúwo lèmi ṣe fọwọ́ sí gbogbo ohun tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ pé ìṣẹ̀ṣe ọ̀nà òṣẹ̀ṣe so kọ́lọ́n kó jọ kó ṣàánú wa kọ́lọ́n kó dúró tiwa ta lọ́lọ́run aṣojú Oòduà ọlọ́fin ìtàn àbí kílẹ̀ pera yín tẹ́ jẹ́ pé yán dáradára ń bá kiri orí social media yẹn ẹ jáde ẹ sọ̀rọ̀ sí eléyìí eléjìgbò ló eléjìgbò bó kí n tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá wa Adébóyè kò kàn ẹ́ náà bàbá advice ni kí ló fi kàn ẹ́ ṣe bẹ́ẹ̀ sì ti wọ́n ní ẹsẹ̀ Ẹ̀fà nìkan ẹsẹ̀ Ẹ̀fà kọ̀ ọwọ́ Ọ̀rúnmìlà ni Ọlọ́run kó jọ kó má ṣẹlẹ̀ ìgbàdúrà wa bàbá wa àfà yìí ẹ kú ìfọmọ ènìyàn ṣe ẹ kú peace tẹ made ní àárín yẹn tó tí ìbá sí peace ni ní táwọn ìkọ́ la máa wí bó tiẹ̀ jẹ́ pé àwọn tó tẹ̀lé wọn ń bẹ̀ wọ́n pé kinní kan àmọ́ tó bá jẹ́ lágídí èèyàn àbí tó jọ̀dọ̀ ní táà ń sọ ìkọ́ la máa sọ bàbá wa Ọlọ́run níjó bàjẹ́ fún yín wọ́n ti sọ pé eégún Lobanika ni eégún Lobanika Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run kó dúró tì wá gbogbo ó ṣe jẹ́ gbogbo wọn Lobanika bọ́ ti máa ń ríre Ọlọ́run kó jọ kó ṣàṣàánú wa kó dúró tì wá wọn tó sì dá wàánu wọn Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ nìkankan wa. Salamu alaikum.